Ilé ìkẹta ìgbẹ́kùgbẹ́ ni wọ́n ń gbé o. Àfa wa apátẹ́rà ọ̀rẹ́ mi púpọ̀. Wọ́n ti fẹ́ mi gbà ní. Nítorí wọ́n fi pé bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń bẹ́lẹ̀ bẹ̀rù tí lọ́tún ló sì. Ṣé mú tálàáfíà lọ́sàn-án àti lóru. Àfa wa Akínwòmí, àfa wa Akínwọ̀lú, Adéwọ̀lú. Àwọn àgbàgbà wa mẹ́rin wọ́n jẹ́ àfa gbọ́ bí bàbá wa Suleiman Azuniyawi. Àwọn àgbà mẹ́jọ tó wá ìdúró wọn pọ̀ bẹ́ẹ̀ bàbá wa kò yẹ kí n jẹ́jẹ́. Ṣùgbọ́n tí mo ní kí wọ́n tó báyìí àwọn tí yóò wọ́n tó wọ́n bá wọn tó. في ساعة الأسرة من بعد ما كان يزيغ قلوب فريق. Táwọn kò sí tòsí ọjọ́ ẹkún ọjọ́ ìṣòro àwọn ọmọ wa yìí àkúrò wa yìí àwọn là ń rí. Èmi àwọn máa kí wọn nígbà yẹn wọn kí ọ ẹkúṣẹ́ fọláfíà òde o. Tí a bá gbé báyìí ní àsìkò àpébẹ̀ rẹ̀. Wọ́n làwọn gba àwọn àgbàgbà dàkátì àbàrà fíṣà wa nígbà wọn ní gbogbo bíkíbi. Àwọn yìí ni wọ́n pè pé bọ́ọ̀ bàbá wa àwọn ní bẹ́ẹ̀ lọ́sàn-án lóru àà àmọ́ ń ṣàdúrà fún àmọ́ wa ò ìjọba ìwà kí bàbá àtìkè sọ ṣùgbọ́n gbàdúrà yẹn wọ́n yá bàbá ránṣẹ́ ìdíje àwọn kan wọlé pé a ti fúri lẹ́bi tá a ti ṣe láì àwọn náà ṣe láì kọ́dà ọ̀rọ̀ ká bá sọ yẹn tó ní tó nǹkan ṣe ṣètánì kan kórí ahọ́n sẹ́ẹ̀rí tó nǹkan ṣe ní àti àwọn òjíṣẹ́ ọlọ́run kò sáà dábì tí ó jíṣẹ́ kàlùkùrá rẹ̀ ló wí o. ما من نبي يبقى إلا يتمنى الشيطان فيكم وليات بطاعة بس الآية التي فيرسخ ما يلقي الشيطان وما أرسلنا من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته وسأل شوق ويقول الله ما سواسي làwọn bàbá wa àti àwọn ọ̀sán ti kiri púpọ̀ ọmọ wa sí i oríṣiríṣi ìdájọ́ rí gẹ́gẹ́ wọn mẹ́jọ àwọn ọmọ mẹ́tò ṣe òun ní ìṣe ní máa fa kí ọlọ́run kẹsàn-án wa tún ayé àlùkò wá ní sí i sọmọ yòó kí mo ayé àti yìí ọlọ́run àtúntò sí i kò sẹ́ni tí ò ní ilé ẹ̀fọ́ afá adápá àti ọ̀gá ní àkóso wa kábẹ́rù ọlọ́run nígbà tó tó dé ó ti ẹ̀jẹ̀ lọ́wọ́ bàbá sọ sí ìṣòro ẹ̀jẹ̀ lọ́wọ́ bàbá ní pé wọ́n sùn àwọn àdánà àtọ́ra lábẹ́ fún síbá lábẹ́ àtẹ́sẹ̀sẹ̀ ní èmi àti ọ̀yà àkìlẹ̀ sọ́nà táwọn àdúgbò lọ́dọ̀ fún bàbá náà àwọn àtúnfi tí ọ̀dà àdúgbò ẹ̀dá kan ẹ̀dẹ̀ mi ní sọ̀rọ̀ dàáwó ẹ̀gbọ́n àdíjà fún ẹ̀ àti sọ nínú àwọn fídíò kọ̀ọ̀kan ní jẹ̀lẹ̀jẹ̀lẹ̀ sáàtì wa sítánì burúkú fẹ́ jẹ́ agbádùn mọ́ríkàsì ní o ráyè mímọ́ ni gbogbo ayé àwọn ọlọ́run ṣe ẹni ọlọ́run ṣe dáni máa ń dáadáa títí dé mọ́gà àti mọ̀tínà ṣé kò sẹ́yìn lójú àwọn anábì kọ̀ọ̀kan jáde ọlọ́pàá anábì lè ní gẹ́rẹ́ tó lọ sọ́kọ́lọ́ ọlọ́pàá jésù náà lè ní ojú ẹ̀ nìkan wá síra ó sì pa Mósè ní. wọ́n lọ dáwà ìfẹ́ ọ̀fọ̀kọ̀ anábì náà ti sọ wípé ìjọ Mùsá ẹ̀fútàlákà ti rìn yahudu ìwáhìn وسبعين فرقة وافترقت النصارى باثنين وسبعين فرقة وستفترق هذه الأمة إلى 73 فرقة. táwọn jẹ́ tí káwọ́lá wa máa sọ abẹ́kọ̀ọ́lá wa yára hákì àlẹ́bàṣì káwọn lè rọ́nà lọ ápò mẹ́jọ kan àmàbádùn ní wàhálà yẹn jájú ọkọ̀ náà fi kí ọ tẹ àròyé ẹjọ́ yóò lásìdá báwọn bàbá wa bójú wọ́n ti dá ọkọ̀ olóbi tí wà látẹ̀yìn wọ́n sì dá ìdíjọ́ púpọ̀ wọ́n fi lé ìwọ̀n gbogbo yìí àfáà wa Abubakar abadira iṣẹ́ gidigidi ní ṣe àtàfáà wa Akínwòmí àtàfáà wa Adéwọ̀lú gbogbo àwọn afáà yìí ní kájáde ká sọ̀rọ̀ kálẹ̀ kò ní sùn àtẹni tí ń bọ̀ wa ọmọ nóòrù àtolólùfẹ́ nóòrù àtọkùnrin àtọkùnrin ẹjẹ́ àjọpọ̀ kan kí nǹkan ọ̀dà kọ́mọ́bàjẹ́ náà yà kejì ó tún máa ń gbé bàbá wa Hídírù wọ́n wọlé dé ìsìn ó sì wá láǹfààní wọ́n torí wa wá láti lókèrè ni wọ́n ní kó láwọn pátì